mo kí wa pé a kú ojúmọ́ mà níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ètò fún ti àkókò yìí. ó ti tẹ fún ìwọ ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa etí náà ò ní di. àyànfẹ́ Elédùmarè òun orúkọ ti tèmi. ìròyìn ọ̀nà la mú wá fún wa. ṣáájú ẹ bá àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. ní ìpínlẹ̀ Ògùn, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ ọ̀daràn kan èyí tó gún ẹ̀gbọ́n olólùfẹ́ rẹ̀ nígò lọ́rùn yamayama. ọ̀rẹ́ kan ló ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ nítorí owó tabua èyí tó kẹ́fìn pé ń bẹ lásùnwọ̀n ọ̀rẹ́ rẹ̀ náà ní ìpínlẹ̀ Zaria. kàyéfì rèé o, ọ̀dọ́bìnrin kan ni ó ṣe bẹ́ẹ̀ tó kú sínú kẹ̀kẹ́ márúwá ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n ń gbé lọ síbi tó ń rè. lábala ìròyìn ilẹ̀ òkèrè, ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Amẹ́ríkà Joe Biden ó ní ó ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí òun ti jáwọ́ kúrò lápọ̀n tí ó yọ tó sì ti lọ rìn dámi lákaná nípa ètò òṣèlú èyí tí yóò wáyé ní ilẹ̀ Amẹ́ríkà báyìí, tó sì ti yan igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó kájú ẹ̀ láti díje fún ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ní ìpínlẹ̀ Ògùn, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ ọ̀daràn kan tó gún ẹ̀gbọ́n olólùfẹ́ rẹ̀ nígò lọ́rùn yamayama. ọ̀daràn tó jẹ́ ẹni ọdún márùndínlógójì torúkọ rẹ̀ ń jẹ́ Dàda Táíwò ó ní ó ti ṣe bẹ́ẹ̀ gún ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olólùfẹ́ rẹ̀ Dámilọ́lá mọ̀mọ́ tó ti gún ní ìgò lọ́rùn yamayama báyìí o, tíyún sì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ló sọ èyí di mímọ̀ tó sì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ọ̀daràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Dàda Táíwò yìí ó ní ń gbé ní agbègbè Àgbàdo ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn, léyìí tó ṣe wípé ní àná òde yìí tí ń ṣe ọjọ́ 21 oṣù kejì ọdún tá a wà yìí ó ní ó wu ìwà burúkú náà látàrí pé wọ́n sọ di mímọ̀ pé ẹ̀gbọ́n olólùfẹ́ rẹ̀ tó jọkùnrin yìí ó ní ó yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù tó sì já sí wípé òun ló ti bẹ́ẹ̀ tó di gbọ́n mi sí omi òtó, èyí tó mú kí ó gún ní ìgò ní ọrùn tí ẹ̀jẹ̀ sì ń ṣe ṣòlòṣòlò bí ẹni padìẹ fún ọdún Kérésìmesì. ẹni tó jẹ́ àbúrò ẹni tí wọ́n gún ní ìgò náà tó sì jẹ́ olólùfẹ́ Dàda ọ̀hún ìyún Ọláìfẹ́ mọ̀mọ́ ó ní ó mú ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ìgbàdo ní ìpínlẹ̀ Ògùn, tí wọ́n sì sọ pé àwọn ti fi páńpẹ́ òfin mú ẹni ọdún márùndínlógójì náà Dàda Táíwò tó ti wà ní àhámọ́ àwọn, èyí tí wọ́n sọ di mímọ̀ pé ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Dámilọ́lá mọ̀mọ́ yìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó gún ní ọ̀bẹ tó gún ní ìgò ní ọrùn ló ti wà ní ilé ìwòsàn tí ó ti ń gba ìtọ́jú báyìí. àmọ́ ṣá o, ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ò ní wọ́n sọ pé ó wà, àfi kí Elédùmarè kó dòlà ẹ̀mí Dámilọ́lá mọ̀mọ́ èyí tí wọ́n gún nígò lọ́rùn yamayama ọ̀hún. ọ̀rẹ́ kan ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ ní ìlú Zaria látàrí pé ó kẹ́fìn pé owó tabua kan bẹ nínú àsùnwọ̀n rẹ̀. àwọn ọ̀rẹ́ méjì kan tí a kò tí ì mú orúkọ wọn lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ó ní ìròyìn náà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé arákùnrin tí ó jẹ́ ọmọ ìpínlẹ̀ Gombe ó ní òun àti ọ̀rẹ́ rẹ̀ kan ni wọ́n jọ ń gbìyànjú láti darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ilẹ̀ yìí èèyàn Army tán ṣe wípé lásìkò tí wọ́n fẹ́ gba àwọn wọlé ó ní wọ́n já wọn kúrò tí wọn ò kájú òṣùwọ̀n láti darapọ̀ mọ́ iléeṣẹ́ Army náà. àmọ́ tó ṣe wípé àwọn tó jẹ́ òbí arákùnrin tí wọ́n ṣekú pa yìí ó ní wọ́n sẹ́ndì owó tó jẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà sínú àsùnwọ̀n rẹ̀, èyí tí wọ́n ní ó ṣe ní àlàyé fún àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wà níbẹ̀, níbi tó ti ní ẹni tí ọ̀rọ̀ sojú rẹ̀ tó fi orúkọ bo ara rẹ̀ láṣìírí ó sọ di mímọ̀ wípé ọ̀rẹ́ wọn tí ó mọ̀ wípé owó ń bẹ nínú àsùnwọ̀n ọ̀rẹ́ rẹ̀, èyí tí wọ́n sọ pé wọ́n ń gbé ní agbègbè PZ ní Sábọ̀ngẹ̀rí ìyún ìjọba ìbílẹ̀ Sábọ̀ngẹ̀rí gangan ní ìpínlẹ̀ Zaria. ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ ó sọ di mímọ̀ wípé
ọ̀rẹ́ rẹ̀ yìí ó ní ó ṣe ayé fún wọn ní ókọ̀lá ọjọ́ tí wọ́n hu ìwà burúkú yìí sí pẹ̀lú bọ́n ṣe ní ó ní kí wọ́n lọ gba owó tó jẹ́ ẹgbẹ̀rún 10 náírà tí ó sì fún wọn ní ATM wọn àti pásíwọ́ọ̀dù náà èyí tí wọ́n fi gba owó náà jáde tí wọ́n sì fi jẹun èyí ló fà á tí wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ náà ó ti mọ kúlẹ̀kúlẹ̀ àṣírí owó rẹ̀ tí wọ́n sì sọ wípé ó ṣekú pa mọ́júmọ́ tó sì lọ gba owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 100 náírà 800,000 naira nínú àsùnwọ̀n rẹ̀ wàyí o gbogbo akitiyan wa láti bẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zaria náà ní gbólóhùn ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tí ó ti já sí pàbó pẹ̀lú bí ó ti já sí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ń ló kọ̀ tí kò já gaara tó sì já sí wípé ọwọ́ ti tẹ ọ̀daràn tí ó ṣekú pa ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kàyéfì rèé o pẹ̀lú bí ọ̀dọ́bìnrin kan bó ṣe bẹ́ẹ̀ kú sínú kẹ̀kẹ́ márúwá ní ìpínlẹ̀ Èkó. Ọ̀dọ́bìnrin tí wọn kò tí mọ orúkọ rẹ̀ títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ ó ní ìdí ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n sì fi múlẹ̀ wípé ó dá kẹ̀kẹ́ márúwá dúró ní agbègbè Ìṣẹ́rí sí Ìdímù èèyàn ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì sọ di mímọ̀ wípé ìgbà tó dé àyè tó yẹ kó ti sọ̀kalẹ̀ nínú kẹ̀kẹ́ márúwá ọ̀hún ní Ìṣẹ́rí ó ní ẹni tó wa kẹ̀kẹ́ márúwá náà ni ó pe arábìnrin ó ti dé ibi tí ayé ò ti dúró ṣùgbọ́n sí kàyéfì rẹ̀ ní tó bá a lójijì lásìkò tí yóò fi wọ ẹ̀yìn báyìí ó rí wípé eléru ti sungi ọmọ yẹn sì ti ṣe bẹ́ẹ̀ rìn ìhòòhò wọjà pẹ̀lú bí ọ̀dọ́bìnrin náà bí ó ṣe doríkodò sí ara ìjókòó tán pè ní síìtì tí ó sì ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè láì mọ kókó tí ó fà á ẹni tó wa kẹ̀kẹ́ mọ́lúwà yìí ní Elédùmarè mọ́mọ̀dé arógun àkóbá àti àdábà ló bá fi igbe ta tí àwọn olùgbé agbègbè náà tí gbogbo wọn sì yọjú sí ìgbà tí wọ́n yóò débẹ̀ ọ̀rọ̀ ti di ààín tí wọ́n sì ti ń káwọ́ lérí pé irú èwo rèé wọ́n ní bóyá ọ̀dọ́bìnrin náà ó ní àwọn àìsàn kan ètò pamọ́ lára rẹ̀ ẹni tí ọ̀rọ̀ sójú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Sodiq ó bá wọn níròyìn sọ̀rọ̀ wípé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ ní àsìkò tí àfikún ìròyìn yíjọ ó sọ di mímọ̀ wípé arábìnrin náà ó ní ó dédé kú sínú kẹ̀kẹ́ mọ́rúwọ̀ ọ̀hún tí ẹnikẹ́ni kò sì tí ì mọ ohun tó ṣekú pa àti ẹbí rẹ̀ àbí ará kan èyí tó wáyé ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tá a lò tán yìí ó tẹ̀síwájú wípé lásìkò tí àwọn tó jẹ́ agbófinró ọlọ́pàá tí wọ́n dé síbi tí ìṣẹ̀lẹ̀ náà ni tí ó ti ṣẹlẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ látàrí pé wọ́n sá fún àkóbá àti àdábá wàyí ó ní wọ́n ti wa kẹ̀kẹ́ mọ́rúwá náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà nítòsí ibẹ̀ tí wọ́n sì ní arákùnrin náà òní ó wà ní àkóló wọn báyìí títí ń sọ tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lábala ìròyìn ti ilẹ̀ òkèrè báyìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni tó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè náà tó sì tún gbìyànjú àti lọ fún ìgbà kejì ní orílẹ̀-èdè Amẹ́ríkà òní ó ti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí òun ti jáwọ́ kúrò lápọ̀n tí ó yọ tó ń sì ti ṣetán àti lè dámi ìlàkàná báyìí pẹ̀lú bọ́n ṣe ní ìlera rẹ̀ òní ó kù díẹ̀ káàtó láti lọ rèé jíde fún ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tinú ọdún 2024 tá a wà yìí bí ẹ bá gbàgbé Joe Biden yìí òun ni òun àti ẹni tó jẹ́ ẹgbẹ́ alátakò rẹ̀ Donald Trump tí wọ́n jọ ń díje fún ipò ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tọdún 2024 èyí tí wọ́n ní ìdìbò náà òní yóò wáyé ní inú oṣù kọkànlá ọdún tí a wà yìí àmọ́ alánà òde yìí òní Joe Biden kéde ara rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé òun ti jáwọ́ lápọ̀n tí ó yọ tó sì ti yọwọ́ kúrò nínú ìdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà náà lẹ́yìn tí wọ́n sọ wípé ó ní àrùn COVID-19 lára èyí tí wọ́n sọ pé lẹ́yìn tí ó ti wà nínú ilé àtìmọ́lé isolation center náà tó sì jáde báwọn ènìyàn sọ̀rọ̀ òní ó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí òun ti jáwọ́ kúrò níbẹ̀ tí ó sì fi ẹni tó jẹ́ igbákejì rẹ̀ èyún Kamala Harris tí ó sì fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé ó kájú ẹ̀ láti lọ rèé díje sí ipò ààrẹ pẹ̀lú bí àwọn ti jọ ní
pẹ̀lú bí àwọn ṣe jọ ní ìhà tó dáa tó sì já sí wípé ògbóǹtarìgì nínú olóṣèlú ni ẹni tí ọpọlọ rẹ̀ sì pé sí ní Kamala Harris yìí tó jẹ́ igbákejì ààrẹ fún Joe Biden lọ́wọ́lọ́wọ́ báyìí. Kamala Harris náà ó sọ di mímọ̀ wípé inú òun dùn, òun sì ní ayọ̀ láti gbọ́ ọ̀rọ̀ náà lẹ́nu Joe Biden tó sì ń fi ọwọ́ rẹ̀ sọ̀yà pé bí wọ́n ṣe yan òun yìí ó dóun lójú gbangba wípé níṣe ni òun yóò fi ẹ̀yìn olóńgbò Donald Trump lélẹ̀ níbi ìdìbò èyí tí yóò wáyé nínú oṣù kọkànlá ọdún yìí lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ní Àyànfẹ́ Elédùmarè. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́lẹ̀ máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè títí di àkókò tá a tún padà mú ìròyìn míì àti àwọn ètò míì wá fún wa. Orúkọ tèmi kò yí padà, Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. A kú ojúmọ́ o.